ké from ilé kéwú ni torí bàbá tó bí mi lọ́mọ oníṣẹ̀ṣe ni àwọn fámìlì mọ́ èmi Ìlọrin ni from ilé kéwú láti 4 years mo ti ń káàkiri ilé kéwú from ilé kéwú kan sí ilé kéwú kan ni ìṣẹ̀mí ayé mi ilé kéwú mo ti lò púpọ̀ nínú rẹ̀ so oyún ò ń ṣe bídì nílọrin o ibùn bí bàbá bá ṣe ń sọ̀rọ̀ nísìn àti bàbá Fálọdún. Bàbá àdìkàn ìkan wà lórí láìfù bọ̀bọ̀ yẹn wà lórí bí ọmọ Abẹ́òkúta ni mo rántí sọ ní ẹ̀mẹ́ ṣé wọn kí bọ̀bọ̀ yẹn sọ fún mi pé ilé kéwú táwọn bá kọ gbogbo ara wọn làwọn bára àwọn sóbìnrin ti fúnra wọn lóyún ó láwọn tó mẹ́wàá táwọn fáwọn ọmọ ilé kéwú ẹgbẹ́ àwọn lóyún wọ́n lè bímọ. Yes gbogbo ọ̀nà bímọ fúnra ọmọ àkọ́bí ẹ̀ ibẹ̀ lílé kéwú lọ́rin ló ti bí. Sọ́sàtì ò sí mẹ́ ní ẹjọ́ mo fẹ́ kọ́ lọ́wọ́ bá bẹ̀ yẹn ẹjọ́ ẹ bá mi jó ní ìtìjú ìwà lẹ́sìn. Ẹ̀yin tẹ́ tó kọ́ wọn ní fánà kẹ́tún débẹ̀. Sọ́sàtì ẹjọ́ a nídìí Ìlọrin gbogbo fídíò tẹ wá ń ṣe yẹn ó yẹ kẹ́ lọ kẹ́sì sí Ìlọrin báyìí ni o. ọmọ apá ni gojú pété nu. ẹ má dà pọ̀ ẹ ti ń dà pọ̀ ẹ máa gbọ́ ẹ ti ń dà pọ̀ ẹ ti ń dà pọ̀ ìyá tó bí èmi lọ́mọ òun ní lọ́rin o ìyá tó bí mi ní lọ́rin so tí n bá fẹ́ claim ara mi ilé mother side mi ní lọ́rin so bá dẹ̀ ṣe ń ṣe níbi bẹ̀ẹ̀nu ìyá mi náà ló ní tìjú tó pọ̀ tó rẹpẹtẹ tí mo ní tìjú ìyá mi gan àwọn òfin yẹn ṣe kínní àwọn òfin yìí ń ṣe kínní tí ẹ bá ṣe pé tí ẹ bá ṣe pé ìgbà tèmi náà bọ́ sínú ẹ̀sìn tí mo bọ́ sí yìí ni bó ní tìjú ìyá mi gan wá lóhun fẹ́ tí ó fẹ́ tí èmi ó fẹ́ bẹ́mi náà tìjú àjọ tìjú ara wa ni o wẹ́n nígbà tí mo bọ́ sínú ìṣẹ̀ṣe yìí ni mo mọ ọ̀tún yàtọ̀ tó sí kò sí bìdì níbi gbogbo tẹ̀ kákùn yẹn àwọn sì bìlíìfù yìí pé àwọn ti bìlíìfù pé tó bá lọ́kọ tí ọkọ rẹ̀ bá satisfy rẹ̀ bóyá ọ̀rí ọkọ rẹ̀ òun lè satisfy rẹ̀ inú ilé náà ló wà òwúrọ̀ kó lákàtà yẹn ni. Are you joking? It's not joking. Tó tọ́ ni ìgò ṣe lè. Àfihàn without grace kì í ṣe aláṣẹ kì í ṣe joking bọ́ ṣe ṣe nìyẹn. Bọ́bọ́ yín ṣe lọ́rin nìyẹn o. Dádì mi mo fẹ́ sọ kinní kan fún yín mo lọ sí Abẹ́òkúta ní àná ọmọ mi ní prógámù kan ní bìbẹ̀ so mo wá lọ sí bìbẹ̀ ọmọ yẹn wá ń kọ orin Ìlọrin ìgbà tó kọrin Ìlọrin wá náà ṣé Ìlọrin láti wá ni mo wá nínú bàbá ọmọ yẹn ọmọ Ìlọrin ni pé bíbí Ìlọrin ni mọ́mì mi ní Ìlọrin ẹni yẹn wá sọ fún pé bàbá Ìlọrin kan sì ń bẹ ń bí o mọ kí ló dé tẹ́ mo fi ń pè yín ní onítìjú mi mo wá nìkan pé bàbá yẹn wá wọ́n wá pé bàbá yẹn mo ní dáàdì mo wá kí wọn tán mo ní ẹgbọ́ kí ló dé tẹ́ mo fi ń pè yín onílọrin ní onítìjú mi bàbá yẹn ni mo ti sọ fún wọn wọn ò gbà ní àmọ́ wọn náà bá mi yànnàná rẹ̀ mo wá sọ fún wọn mo wá ní tó bá jẹ́ pé ìgbà tí mi ò tí kúrò nínú ìsìláàmù ni bí bàbá yìí ṣe wà ní ìsìnbó ṣe pera rẹ̀ fún mi ní ọmọ Ìlọrin màá ti mú lónítìjú kò dìgbà tó bá yanu tó bá tóòsì mi a ti sọ yìí yẹn di àṣà pé gbogbo bí tí n bá ti rí ọmọ Ìlọrin mo lè yàn lónítìjú so àwọn òkà yìí ń kún kò sí tí ń jọ màlè nílọrin tí ẹ lè fogun gbọ́ pé wọ́n nílé kan màlè ní bẹ́ẹ̀ gbogbo wọn màlè ní wá o mo sọ fún yín pé màmá tó bí mi lọ́mọ kan màlè ní. aláti ṣe ọmọ etí mo rírí àbúrò fún ó fún ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ lóyún ẹ̀gbọ́n bímọ méjì ń tẹ búrò ń bẹ. ẹ̀yin ò ń ṣe bí dìnnà ọ̀bùn inú ilé ni wọn ò fẹ́ kọ́ ọmọ tíyàwó yẹn máa bí kó lọ bí síta nìna ókè ní ìsìtẹ́ bá lọ ṣe DNA test ẹ̀rọ pé result jẹ́ pálẹ̀rìn tó bá wọlé tí káníwọ̀ jẹ́ ìyàwó sí tábùrò ọkọ ẹ̀ bá ń bẹ̀ ṣe lọ́wọ́ abọ́bà tẹ̀sẹ̀ lọ́nà tẹ́gbọ̀n bá rí àárín lọ á padà wá. tó bá yẹ pé àbúrò ọkọ ni ìyàwó náà dẹ̀ máa lọ dé bá ẹ̀gbọ́n ọkọ ẹ̀ wọ́n ń ṣe kinní náà. gbẹ̀yẹn ti kọjá gbàgbé yẹn ti kọjá mọ́mọ́ gbàgbé yẹn àmì gbẹ̀gbẹ̀ yẹn láti bòjú máa ń sọ̀rọ̀ ó máa ń tẹ̀kọ̀rọ̀ pásánà fi ṣeré lọ́nbì ní gbàgbé yẹn ti kọjá bó ṣe lọ ṣe gbọ́ yẹn gbàgbé gbogbo yẹn máa lọ bẹ̀ yẹn mọ́jà rí a sọ́sà ṣe ó ṣe research lórí eléyìí náà. ẹ wo tó bá yẹ pé n tẹ́ fẹ́ mọ̀ ni o bàbá máa mọ̀ o tó bá yẹ pé yẹn bá ní kí ló wá wà ń bẹ ṣebí inú ilé náà mo wà tí n bá lóyún fún àwọn méjèèjì ẹni tó bá wù mí ni màá sọ pé ó ní inú ilé náà sáà lọmọ yẹn wá tí ẹ bá ṣe pé ìṣẹ̀ṣe tó sọ mí di bọ́ọ̀nìgè ìgbà táwọn náà táàfin ní onítìjú àwọn òun wá gbogbo yìí kì í ẹran ilé kájọ mọ́ jẹ́nu ilé ni torí tó bá fẹ́ yíwọ́ inú ilé náà ló máa kéré mi. inú sọ́sà ìlú ìyàwó ẹ̀ sìn àwọn àbúrò ẹ̀ wá yàn lórí sí bó ṣe sí ilé yẹn
ní tìjú. I mean, ẹ mọ̀ pé yẹn máa ń ṣọ̀rọ̀ sọ lórí live kìíní, ti ẹ̀ ṣọ̀rọ̀ sọ àtọ̀. Bẹ́ẹ̀ tí ń ṣe ìlú ti yín ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìṣèlú ní ìdàlú. Bẹ́ẹ̀ bá tún rí ọmọ Ìlọrin ní ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ tún béèrè. Tẹ́ bá wá fẹ́ gbé mi lọ sí kóòtù lórí tí mo sọ yìí Ìlọrin ló máa dúró fún mi. Torí àwọn ti sọ di culture tiwọn. So culture ti yín nìyẹn. Motelola, Motelola lórúkọ mi. Motelola lórúkọ mi. Let me tell you, I've watched about 2 skits. He come from Cute Abiola, Ikeji from Alani Abi, this other guy. I just thought it was a skit. Nǹkan tí lady yìí sọ ni wọ́n fi ṣe skit. Ó tọ́ ni kò ṣe rọ̀. Ọjọ́ Ọ̀rọ̀ tí tẹ́ sọ yẹn mo mọ̀ lójú ti obìnrin. Lẹ́jọ́ ní ìlú ti yín culture ti yín tẹ̀yìn ṣe níbi bẹ̀ ni. Ìlú tẹ̀mí sọ ìlú tán ti bí ìyá tó bí mi lọ́mọ ni. Culture ti wa ni. Ẹ lọ sórí Google, ẹ lọ sórí rédíò ọ̀rọ̀ tí mo sọ yẹ lọ lè sọ. Ẹ bá rí original lọ́wọ́ máa sọ fún yín pé bẹ́ẹ̀ ni. So àwọn òkà yẹn kún níbi bẹ̀ yẹn kò ń ṣe bí di. Ṣé mo fẹ́ nínú ìlú tó súnmọ́ ìyàwó ẹ̀gbọ́n wọn kì í wọ́n torí èlé. Súnmọ́ Mẹ́kà, tẹ̀ súnmọ́ àlùjọ iná ni gbogbo olúwa. Asúnmọ́ àlìjẹ́nà Ìlọrin ló wà. Dúró, tẹ̀ súnmọ́ àlùjọ náà rárá. Kí ló ṣe yín náà? Motelola is okay, yeah. Inú tí ẹ bí mi ẹ̀ ń sọ kí ló ṣe yín? Motelola Ìfẹ́ni ọ̀nà bẹ́ẹ̀ sọ fún yín ni pé kẹ́ ẹ má para yín tí ń dùn ẹ̀yìn yìí ń dùn máa wà ni. Tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nú. Wàhálà ti padà. aláti ṣe ò gbọ́ rí ni. Ẹ̀jẹ̀ mi bàbá mi gbọ́dọ̀ ṣẹ́rí recently ni mo rí skit yẹn fẹ́. Ìgbà tán ṣe of course. Ṣé ẹ jẹ́ mọ̀ pé King Abiola ṣe mọ̀ pọ́mọ̀ Ìlọrin ni ọmọ bíbí Ìlọrin ni àti ìyá rẹ̀ àti bàbá rẹ̀ Ìlọrin ni. Alájà ẹ máa gbọ́. Ṣé mo pọ́mọ̀ Ìlọrin ni? Ìgbà tí mo wò pé nǹkan kan rán pẹ̀lú skit yìí náà pé ó yẹ káwọn Ìlọrin àwọn Muslim kan caution boy. Mo tún wá rí the other guy Alani or mi ti gbàgbé orúkọ Aremu or something. Aremu. Ó náà máa ń tẹ̀lé kí Abiola bá. Ó náà tún wá ṣe ó ní onítìjú mi ni Aláàjì onítìjú mi ni. Mo wò pé kí ló jẹ́ onítìjú mi ìwọ lọ. Ronke náà sọ fọ́gà Bello onítìjú òun ni. Dáàdì mi bàbá ṣé mọ̀ pé Àfà Abdulateef ṣé mọ̀ pé a ti sọ̀rọ̀ yẹn rí pẹ̀lú Àfà Abdulateef. Ó máa ń sábà ń wá program bá ó dà kó máa wá sórí live show Àfà Ahmad. A ti sọ̀rọ̀ yẹn rí tó kàn dákẹ́ ẹni yẹn wá níṣẹ́ mọ̀ pé ọkùnrin lòun. Ẹjọ́ òun ò ṣíjú ọmọ original Ìlọrin àti ìyá àwọn àti bàbá àwọn. Ní tí ń dùn ẹ̀yìn yìí ń dùn máa wà ní. Àwọn òkà kún. Sọ́kẹ́ mọ̀ wùlẹ̀ bínú jìnnà. Tó bá yẹ kó pàtẹ́mi náà wà ní tí mo wà lágbára ìsìláàmù rẹ̀ bí mo sọ wà ní péjì. Mùsùlùmí òdodo kì í ṣe Mùsùlùmí òdodo. Kí ló dé? Mùsùlùmí òdodo. Àwọn wáyù kí ẹ̀yin kọ́lẹ̀ dájọ́ wa. Kí ló dé? Èmi ní ọ̀rọ̀ sọ̀rọ̀ ọjọ́ tí wọ́n ní náà. Ẹ̀yin àlìjẹ́ náà làwa wá. Ẹ̀yin kọ́lẹ̀ dájọ́ títí wa hùn. Ẹ bá mo rí kí wa ni ẹ mọ̀ yìí pé àwa ti ń dájú ara tiwa. Nǹkan ọ̀tìjú ni ẹ dẹ̀ tún sọ síta ètò caution ara yín a little bit. Kí ló ti yọ Ìyá ìmọ̀ rẹ̀ para rẹ̀ o. Mo tẹ́lẹ̀ ọ̀la ìwà lẹ́sẹ̀ ẹjọ́ ẹ ní sùúrù. Ṣé rí mo fẹ́ ká understand kinní kan èrò pọ̀ nílé ayé gan-an kálukú ló dẹ̀ ń ṣe bó ṣe wù ú ló ń ṣe àṣà tiẹ̀ bó ṣe wù ú ló ń ṣe nǹkan tiẹ̀ bó ṣe rí òye tiẹ̀. Bí a ṣe gba ẹ̀sìn mùsùlùmí bíbá ẹ̀kọ́ làwọn kan ṣe gbà nílùú tiwọn. I am just learning this thing for the first time in the light of the day. Mo ṣẹ̀ṣẹ̀ ń kọ́ lẹ́nìí ni mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mi ìgbọ́ rí. Okay, jẹ́ tó aṣọ́kẹ́ tó lọ sí Gambia, Senegal àti Mali ọmọ ẹ̀gbọ́n ló ń fọ́ọ̀mù àbúrò tán náà bímọ fúnra wọn. Ṣètìbọ̀ yẹn lọ́gọ́gbò ẹ̀ wọ́n ní kọ́jọ́ Mùsùlùmù ni bó ijóbìnrin tèmi jọkùnrin ọmọ wa lè fẹ́ra wọn. Bàbá ṣe rí ní fáàmì mo ní àwọn Fúlàní bẹ́ẹ̀ mo láwọn Fúlàní tó ń gbé mo láwọn Fúlàní tó jẹ́ pé wọ́n ń gbé orí ilẹ̀ mi gangan. Tẹ́ni ọ̀la ẹ mọ̀ wùlẹ̀ rárá yín làmáwò lè stop ẹ̀ báwa ti ń ṣe nù bá sì ti mọ̀ ṣe lọ́rùn ìjìyàn tá a bá tún ayé mi wá ló kú.
ẹ má wulẹ̀ dára yín ṣe láàmú. sọ sí gbogbo àwọn àfáà tó ń gbé Quran tó ń ṣe gbogbo ìranu náà that's why àdúrà àwọn èèyàn kì í gbà because wọ́n ti ń ṣòṣì pẹ̀lú ẹ̀mí. mo tẹ́lẹ̀ ọ̀la àwọn àfáà ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni pé àwọn wà so righteous. kì í ṣe nǹkan tó bad báwọn ṣe ń ṣe tiwọn ni bàbá kí ni mò ń sọ. ṣé ẹ rí ẹ má dára yín láàmú báwa ti ń ṣe inú ẹ̀ sí lè bú àwa o ìṣesí wa nu so bí bá wà ń dùn ẹ̀yin ní kẹ̀kan ọ̀rá mọ́ wò ń dùn má wà ní èyí tẹ̀yìn bínú tẹ̀yìn bínú nísìn ń tún dùn má wà ní tó bá yẹ kẹ́ bá jọmọ̀ lọ níbẹ̀ tí ń bínú nísìn tẹ́ bá jọkùnrin èmi ò mú yín ló ń tìjú ẹ̀yin lẹ́mọ̀ bínú tẹ̀ ń bí. Sister, you don't. Many are fast in the UK. You have a lot of àwọn ará Ìlọrin tó ń wá sí UK tó ń ṣiṣẹ́ àfáà. So some of them could be pedophiles. That's the issue here. Some of them could be pedophiles. So please, listen. I'm not saying no. Listen, any sùúrù ọmọ kékeré let's now. mind our speech, Ejo. They are not saying pedophile. Wọ́n sọ fún ọmọ kékeré kan náà sọ. Wọ́n sọ pé wọ́n ṣe child abuse here. Please, Ejo. wọ́n bá ra wọn sùn ní ilé kéwú. Tẹ́bí wọ́n bímọ fúnra wọn, they are old enough to have children. àǹtí kí ló ń ṣe yín ganan báyìí náà kí ló ń ṣe yín. Ọmọ kékeré ló bọ́ ọmọ kékeré sùn kó ṣàgbàlagbà náà. Ẹjọ Túndé ẹnìkan screenshot o. Sure, bóyá àwọn àfáàní náà kà wọ́n mọ́ ọ̀lẹ̀ sure ó dùn mọ́ yín lẹ́nu. Túndé ẹ lọ rí ẹjọ máa ẹ lọ rí sẹ́ẹ̀tì màmá ẹni sùúrù náà ẹ lọ rí sẹ́ẹ̀tì yín only you can screenshot don't allow people to screenshot your live show ó wà sẹ́ẹ̀tì ń bẹ̀ ẹnìkan screenshot bẹ́ẹ̀ ìwọ nìkan ni wàá lè screenshot nǹkan fúnra ẹ people can screenshot wàá gbé sí no only you. mo tẹ́lẹ̀ ọ̀la orí ayélujára bí àjèrè lẹ́wà and I want us to be careful of our speech. What she's saying language, it is our culture. A ò lè sọ pé torí pé Yorùbá ni wọ́n kí wọ́n máa bẹ̀ lóyún. Kò sí nǹkan tó burú bàbá àtọmọ lè máa bá ọ. Wọn ò lè torí ẹ̀jà láíláí tó kóbìnrin lọ dókó táwọn torí ẹ̀ lé lọrin wọn torí ìṣìnà wọn torí ẹ̀ lé nílọ. I'm so grateful that I'm not from that area. Ìjẹ̀bú-Dá, àwọn Ìjẹ̀bú-Dá sùn, kì í ṣe onídọ̀tí. No, listen. Ní sùúrù ètè yìí ṣe ń kọ̀rọ̀ ló burú jù. Àwọn lè sọ jáde. Jẹ́lẹ́lẹ́ ìtawà ń ṣe èyí òun gangan ló dáa. Èyí táwa ń ṣe èyí gangan làwọn òun ṣèdọ̀tí. Àwọn òun ṣèdọ̀tí èyí tá à ń ṣe èyí kò ń ṣèdọ̀tí. Ẹ jẹ́ kí Ìwàlẹ̀sìn sọ̀rọ̀. Ìwàlẹ̀sìn máa fún one story yẹn lọ jàre. ẹ dúró ẹjọ́ nítorí Ọlọ́run oníkálukú ló ní respect fún rẹ̀ ẹ mọ̀ pé nílé ayé ìtẹ̀yàn bá ń sọ̀rọ̀ you need to think about where you are and how, the number of people that can hear you because people can hear from all over the world that's my concern. Ẹ̀wẹ̀ dàtẹ̀ fàǹtì yẹn lẹ́ fi wọ́n lẹ́. Ẹni àwọn kì í ṣe níbi tó àwa ti wá o ẹ̀yin lẹ́ mọ̀tọ́ tẹ́tẹ́ sí no. Wo Ìwàlẹ̀sìn máa sọ̀rọ̀ ẹ lọ fún wa máa gist wa lọ. Mo tẹ́lẹ̀ ọ̀la tẹ́ bá sọ̀rọ̀ tí wọ́n máa wòran. Bàbá ẹ fi wọ́n sílẹ̀ má jẹ́ ká gẹ̀ tọ̀rọ̀ yìí lọ sálọ́dà àǹgò nílọrin máa friend mọ́mí ẹ̀ tó wọ́n náà bá wà nílọrin ó lè má kúkú la ká máa friend mọ́mí ẹ̀ tí ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. Tẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ o. Lórí bàbá tí ń dájọ́ jù pọ́njọ́ mọ̀ lọ́rùn. Fún wa ní story náà ká tó mọ̀ pé irú wa ká má lọ fẹ́ ọmọ Ìlọrin. Ẹ lọ fẹ́ ọmọ Ìlọrin yóò kàn mí kí ló dé tẹ́ fẹ́ mọ̀ màṣírí wa. Mo tó wá fún ọmọ Ìlọrin bó ṣe wà yìí ìyàwó lé ní ìyàwó community wife ni. Kí lẹ wí kí lẹ sọ. Bọ̀dá Túndé mo ti mú yín lọ ní tìjú látò ní lọ ò yìí sì fẹ́ gbẹ́jọ́. Ẹgbẹ́ Túndé. That was the only thing I had.
ó dẹ̀ pé nǹkan sọ̀rọ̀ lórí fóònù pẹ̀lú Túndé ni o ó ṣe mistake ni. àbí o sista Yinka bá ṣe ń ṣe níbi èèwọ̀ bòmí ni o ìwà lẹ̀sìn wọ́n ti gé mi létí lọ o. Madam, etí òṣèwò ló ń gbé lọ madam. Ẹ tó bá ti fẹ́ kó máa kó bọ̀ lọ́rin kó wá lórí ti jù ń bẹ̀. Ẹ bá ti dé bíbẹ̀ ẹ béèrè bọ́n ṣe máa ń ṣe ní bíbẹ̀ Ọlọ́run ṣe Ìlọrin gbogbo èèyàn ló mọ orúkọ bíbẹ̀ ẹ wọ mọ́tò ẹlẹ́yìn lọ́lọ́ ní kẹwàá lọ béèrè bọ́n ṣe ń ṣe ń bẹ̀. ìlú tó jìnnà sí lọ́kọ́ fún àjọ́nà ìlú tó jìnnà sí lọ́kọ́ fún àjọ́nà. àjìnà sínú gẹ́gẹ́ nílọrin asúmọ́lì jẹ́ náà ni asúmọ́mọ́ká. Ọlọ́run ti gbé wá sórí bíbà láti wá láìsí wa. Asúmọ́ná iná náà kò ní kó súnmọ́ sí. Mo tẹ́lẹ̀ ọ̀la kí ni ti yín gan? Ṣẹ́yìn lẹ fẹ́ jóná? Mo tẹ́lẹ̀ ọ̀la kí ni ti yín? Ṣẹ́yìn lẹ fẹ́ jóná ní ọ̀run àpáàdì ni? Ṣẹ́yìn lẹ fẹ́ jóná? Ẹ fi wọ́n lẹ̀ wọ́n fẹ́ jóná. Kò sí náà bí kankan mo tẹ́lẹ̀ ọ̀la kò sí náà yẹn kò lọ jóná ẹ gbádùn ayé yìí. Ilé ayé yìí láti máa dájọ́ kò sí náà sọ kọ́ máa sọ pé àwọn súnmọ́ náà yẹn wọ́n fi ń purọ́ ni. Ẹ ṣe káwọn lásúnmọ́ náà ni àwọn súnmọ́ náà àdìjẹ́ náà lásúnmọ́. Lọ́nà kankan ibi ní ìdájọ́ wà. But you see to be candid ẹ jẹ́ ká wà serious. Ṣé rí nǹkan tí Ìlọrin ń ṣe òun ló bá Quran lọ. Ṣé wọn pé wọ́n ní pé tí olódodo bá kú tí mùsùlùmí bá kú tó bá dọ̀run ó máa ní 10 virgin àbí how many virgins? 72 virgin. 70 àwọn ò fẹ́ dúró káwọn tó dé àlùjọ náà yẹn kó tó máa ní 72 virgin. Wọ́n fẹ́ kan ṣèdájọ́ ara wọn nílé ayé pé ẹwùlẹ̀ jẹ́ a máa ní 72 virgins yẹn lọ ká máa fúnra wa lẹ́nu lọ mí gbọ́rí nílé ayé mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́. èmi kò gbọ́rí káàsùn mi pé ọkọ tẹ̀ ń fẹ́ wá bí omi mẹ́ta tá mẹ́ta wá láìkì yín gbogbo ẹni máa gbàgbẹ́ kọjá o. Lọ́dọ̀ tẹ fẹ́ wọn àṣírí Ìlọrin. Èwo ni pé àṣírí Ìlọrin? Tẹ́ ẹ bá fẹ́ mọ̀ ẹ lọ fẹ́ lọrin tẹ́ ẹ bá fẹ́ mẹ́mọ́ wulẹ̀ dára yín láàmú mẹ́lọ lọ́hùn wí ẹni bá ti fẹ́ yàwó méjì ni yóò lọ fẹ́ kẹta ẹni bá ti fẹ́ mẹ́ta lọ fẹ́ kẹrin tẹ́ bá fẹ́ yọkọ̀ kan tẹ́ bá fẹ́ lọ fẹ́ lọrin ẹ mọ̀ kò sẹ́ni tó máa fẹ́ lọrin fún mi. kápátàwàdà àti Ìlọrin ló dùn fẹ́ níyàwó Ìlọrin ó dùn fẹ́ níyàwó. ọ̀kọ̀ọ̀kan. Yẹ tó bá tún pẹ́lẹ́ kìíní kan tó bá tún láti ṣe tó bá tún wá fẹ́ lọ rí tó bá jọ́kùnrin bá fẹ́ lọ rí tí àyàwó ẹ̀ bá da kò sí tó fi ń ṣe èèyàn ó lè jẹun tí ju ẹ. Ìyẹn tún kọ́ ìyá ìyàwó náà àti ìyàwó kò sí nǹkan tó fi ń ṣe èèyàn. So bàbá mi àti ìyá ọkọ mi wọ́n tún máa. ọkọ ẹ̀ àti mọ́mí ẹ̀ ó lè jẹ́ oní ti ju ara wọn. Irọ́ màmá mi ti darúgbó. No, example ni mò ń give, I'm not saying yours. Irú tí bàbá ọkọ ẹ náà bá láìkì, tí bàbá ọkọ ẹ bá láìkì ẹ, ó lè kì ẹ mọ́lẹ̀ kó fún ẹ. Ẹ bá fẹ́ sọ̀rọ̀ mí ẹ fìlẹ̀ tì lọ nílé ẹ má jẹ́ pé tì lọ ní mo já o. Kí ló dé? Irọ́ ni láìsẹ̀ já. Aláìsẹ̀ ẹja ẹ ní sùúrù ẹja mọ̀ yànnà náà rẹ o kò sí ìlú tí ò sí ẹja lọ́kùnrin kò sí èdè tí ò sí ẹja lọ́kùnrin gbogbo obìnrin ló dẹ̀ lè ṣe tó bá pàdé ẹja lọ́kùnrin o lè máa fi tẹ fún o lè fi jẹ chingom so kò ń ṣe yíwọ̀n ṣe lọrin nìkan àkílódé mo láìpẹ́. yóò ṣe Ìlọrin ẹja tún wà lọrin àwọn kan tún wà tó jẹ ẹja ni wọ́n ní lọrin. ìyá yìí. àwọn obìnrin. Gbogbo ìlú ni òun ṣe lọ ni gbogbo ọkùnrin tó bá ti jẹ ẹja gbogbo ọkùnrin tó bá ti jẹ ẹja ni. Ṣé Ìlọrin lẹ ti fún wọn lẹ́ja? Ṣé yóò wá yóò yé ẹni? Ẹran wà iṣan wà. John Toriola ẹ má bínú there's a lady on the comment Rosie or whatever it's within my right to give in my view because it's surprising to me for her to be saying all this so for you to tell me I'm putting my mouth into somebody else's affair it's within my right to do so. You know, you don't know anything Madam about me. Madam Motẹ́lẹ̀ ọ̀la ẹ̀fẹ̀ nìyẹn lẹ́jàre. Ní kan sọ bẹ́ẹ̀ pé kí ni má gbẹnu mi sọ̀rọ̀ tí ó kàn mí. Ẹ fi wọ́n sílẹ̀ ẹ wọ ṣàwàdà bíbà yìí ni madam kì í sọ̀rọ̀ ìjà láńṣẹ́ bíbà ń ṣàwàdà bíbà yìí ni
ẹ máa fẹ́jẹ̀ yìí sí èmi kan tí n bá ṣe sùúrù pẹ̀lú ní a máa jà à ń ṣàwàdà bíbà yìí ni. Madam Motẹ́lẹ̀ọlá ẹ ignore comment section ẹ jẹ́ ká máa ṣe fàájì wa lọ. à ń ṣàwàdà bíbà yìí ni ẹ máa ṣe sùúrù náà àwàdà náà ṣe bíbà yìí. everybody kò tí ẹ dá Rosi Samuel tí wọ́n lọ fún ẹ lóyún bẹ́ẹ̀ mi ò sí bẹ́ẹ̀ o. ẹ̀ẹ́dẹ̀ bá wa gift wa lẹ́sìn. Rosi Samuel wọ́n lọ fún ẹ lóyún bẹ́ẹ̀. ẹjọ ma perspective tí ló ní àṣà àti ṣe wọn àṣà Ìlọrin when you look at them they go to the court of law and banned kí Oríyọmí máa wá lu wọn pé kò sọ máa lè nílọrin àwọn tí mọ̀ pé àṣà tí wọ́n nìyẹn. Thank you for gift. àṣà tí wọ́n sì ń ṣe yìí ó ti jẹ́ nǹkan tí ó ti wà ní àtètèkọ́ṣe bẹ́ẹ̀ ni ó sì máa rí àfi tó bá jẹ́ pé ayé ò ní jáyé mọ́ kò sẹ́nìkan tó lè yí padà rédíò station ò lè yí padà ẹnìkan ò lè fọ́ aṣọ rẹ̀ ní sùúrù ọgbẹ́ni jàre ìwà lẹ́sìn ìgòjú ẹbí tọ́daràn aṣẹ́wó ọ̀dọ́kan onítìjú Motẹ́niọlá as a woman ó rí i pé this is a very expensive joke kò dẹ̀ mọ̀ pé kì í ṣe joke pé bọ́n ṣe ń ṣe nílùú wa èèwọ̀ obìnrin ni ẹni tó wá sọ̀rọ̀ comment section yẹn àwọn náà gbogbo wa náà lájọ ń bára wa ṣeré àlejò kò síbi kákọ̀ bá rojọ́ ẹlẹ́jọ́ láì ṣàwàdà láì fẹ̀yìn sí ẹ̀rín oní tó ń ṣe fínú àwàdà oní tó ń ṣe fínú tá a bá serious lé ní for 1 hour àbí kéèsì tá à ń tìrìtì ká tìrìtì rẹ̀ títí dógún ọdún kò sẹ́ni tó lè rí 1 naira nù wa àbí ká kọ̀ rojọ́ wa ká rojọ́ ṣùgbọ́n nínú eléyìí nìsín àwàdà à ń ṣeré ni kí ìyá mi ọwọ́ àgbàlagbà ló ti bèrè pẹ́ṣọ̀ wọn yẹn. wọ́n máa túndé ọlọ́pàá máa mú ẹ láti ní. bàbá àgbáyín máa da lẹ́sẹ̀ ní bí ṣe wáyé depression mú mi ṣẹ́rọ́ mo wà depression láti ìjẹta bọ̀ bọ́yé ń sọ̀rọ̀ inú mi dẹ̀ ń dùn. Motẹ́niọlá gan ti rẹ̀ ní ìsàlẹ̀. akéwì àkọ́kọ́ bá mi kì Ìlọrin náà ni o. Ìlọrin Àfọ̀njá ṣé kò gbọ́n mi ẹnu ni. lè jẹ yọ. ẹja ìmáṣe lọ́jà rẹ̀ àìkójì fọ́fọ́ ní eléwì lẹ́nu fọ́ náà. mo fẹ́ ẹni sùúrù jàre eléwì. Ọlọ́run ọba ń gbọ́ Ìlọrin dáa ọ̀nà tí Ìlọrin fi dáa nǹkan kan bẹ tó jẹ́ yí pé àwọn ìlú mi wọ́n máa ń kàkún nǹkan tí ò dáa tó dẹ̀ jẹ́ pé Ìlọrin láìkè Ìlọrin nísìnyí báyìí tó bá lọ́kọ tí ò bá strong ó lè wò pé ọkọ mi ò strong tí ó dẹ̀ fẹ́ mọ̀ ìyànlè lábẹ́ ó lè kúrò ń bẹ ìgbà tó máa fi bẹ́ẹ̀ lórí 3, 4, 5 ó máa rí ibì kan tó máa jẹ́ choice ẹ̀ níbi bẹ̀ so ìlú mi wà tẹ́ pé obìnrin yẹn máa wà nílé ọkọ á dẹ̀ máa ìyànlè mọ́kọ rẹ̀ là èèyàn tó ń kọ́. yóò máa wá okó tó strong káàkiri. yes. ẹ ní HIV lẹ́nu jíò kó lẹ́nu jíò alátiṣe shut up. kí ẹ̀yin mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ ní àgbàlagbà shut up alátiṣe. jíò bo bàbá Fálọlé mi ó ń ṣe jíò mi ó ń lọ ṣọ́ọ̀ṣì o. general overseer. ṣọ́ọ̀ṣì bo. ṣọ́ọ̀ṣì tuntun dé tálẹ̀ tẹ́lẹ̀ ní jíò. èmi tí mo jòkó yìí tí n bá ní ọkọ tí mo bá rí pé ọkọ yìí tí mo kàn wo okùn ṣòkòtò rẹ tí mo wò wálẹ̀ báyìí màá ti mọ̀ pé kò ń ṣe choice mi kó tó di pé kankan máa kọ́kọ́ pè mí àti ẹ̀pọ̀ agúnmu yẹn ni màá kọ́kọ́ ṣe fún un torí pé ó ti wà nínú ẹ̀jẹ̀ mi ó ti wà nínú omi ara mi yín pé tó bá fẹ́ lọ́kọ mọ́ fẹ́ ẹja fẹ́ ọkùnrin tẹ́ pé ó kárí tẹ́ pé ẹ̀kan tó bá súnmọ́ báyìí láàrin oṣù kan wà dẹ̀ máa fi ilé so ó ti wà nínú omi ara àtẹ̀jẹ̀ ni yóò ń ṣèranù àwọn òfìsì ebú àwa láìkè lọ́rọ̀ títí wa ni ká mọ̀ jẹ́ ká mọ̀ rí yẹn pè wá. wà wá fi àgúnmu fún wa wá fún lágúnmu mu. tó bá ti kò bá já fún kò bá já gbò kó sà ti strong in tèmi. tó bá ti wá mú. àjọkẹ́ kọ́ṣọ̀ kí lẹ gbé ẹ máa jọ màmí wọ̀tá òwe tí jù kárí yìn. ẹ wá dé orí ẹ wò lẹ̀kẹ́ ọrùn àjọkẹ́ kọ́ṣọ̀. wọ́n máa ń ṣíjú náà náà. ẹ ṣíjú òyìnbí ti dára yìí o ọ tibítibí là ń sọ ẹ rí i pé odidi jí ògán sọ pé kìnìkan mi ò ní òótọ́ kọ́ṣọ̀ ni ẹ ó dàbí eré ó dàbí eré mọ́já ní. Àjọkẹ́ bàbá mi babaláwo Ifálọdún àwọn nìyẹn bóyá bá mi ṣe mi máa sọ̀rọ̀ ní mọ̀kàn ní kọ́sí jú ni o túndé mo máa ẹwà tó ní ṣe ẹfẹ́ ẹwà tó ní bá mi kú ni o ẹfẹ́ rọ̀ lọ sọ̀rọ̀ sọ́kàkà o ilé ìyẹn sọ yé mọ̀jà nílé ìyá àgbẹ̀ ní èèyàn ara ọmọ Ìlọrin ni ẹ Àjọkẹ́.